Èèyàn lé àṣírí kan tú lójoojúmọ́ sí ni o. Àṣírí olórí Ronke ń tú o. Èèyàn wọ́n ní àwọn tí wọ́n ń bá olórí Ronke ṣiṣẹ́, wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa protective charm èyí tí olórí Ronke mú o. Wọ́n ní àwọn àdírẹ staff yìí, àwọn ni wọ́n wá jáde tán sọ fún kábíyèsí wípé ìdí tí olórí Ronke fi mú protective charm ni pé ó fẹ́ kó bá Queen Naomi ni o. Ipe olórí Ronke plan ẹ̀ ni pé ó máa sọ protective charm yìí sí inú yèyélúwà quarters olórí Naomi. Ipe wọ́n wá ní èèyàn kan ló ràn láti lọ jí nínú chamber kábíyèsí. Wọ́n ní gbogbo nǹkan tán fẹ́ ṣe fún Queen Naomi nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ló kó Queen Naomi yọ lórí ìwà tí olórí Ronke ń wò. Wọ́n ní àwọn òṣìṣẹ́ yìí ní ó fẹ́ kó bá Queen Naomi ní wípé ó ti plan ẹ̀ wípé inú yèyélúwà quarters ló máa sọ sí. Á wá dàbí wípé Queen Naomi rán àwọn staff yìí níṣẹ́ wípé kán lọ jí wá nínú ààfin kábíyèsí, nínú chamber kábíyèsí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola. Mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ikọ́? A máa ń sọ Yorùbá lórí channel yìí. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. A ń sọ Yorùbá nítorí àfẹ́gbàgbé àṣà wa. A dẹ̀ tún sọ ní àǹfààní fún àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Èèyàn lé ọ̀rọ̀ olórí Ronke yìí ó ń peléke sí o. Ó ń yà wá lẹ́nu, ó ń jọ wá lójú o. Ẹ rántí pé àwọn staff kan jáde tí wọ́n ní pé olórí Ronke pé ó ń lo àwọn fún blogger ni. Ipò ti ra kọ̀ǹpútà fáwọn wípé káwọn máa fi blọ́ọ̀gì Queen Naomi àti family. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwa tún gbọ́ wípé olórí Ronke ó mú protective charm yẹn, ó jí protective charm kábíyèsí. Nǹkan tó ń pè ní protective charm ni ìṣọ́ra kábíyèsí èyí tó ń fi sọ́rùn. Ṣé ẹ mọ̀ pé ìlẹ̀kẹ̀ méje ni wọ́n jí ẹyọ kan bẹ̀. Àti gbé gist wá tipẹ́tipẹ́ rí. Wọ́n ló kó 6. Wọ́n ní kábíyèsí ti ń wá ìlẹ̀kẹ̀, ó ti tó bí oṣù mélòó kan sẹ́yìn. Wọ́n ní olórí Ronke mú láti fi hurt Queen Naomi ni o. Àwọn staff yìí ló sọ bẹ́ẹ̀ allegedly bá ṣe gbọ́. Wọ́n ló máa sọ sínú ibi tí Queen Naomi ń gbé èyí tó jẹ́ yèyélúwà quarters wọn. Ipe àwọn wá ní ọmọ kan ló rán nínú àwọn ọmọọṣẹ́ ipe kó lọ jí wá nínú chamber kábíyèsí. Ẹ rí pé olórí Ronke yìí ọ̀rọ̀ ẹ̀ lágbára. Mi ò mọ̀ bóyá nǹkan kan gbé yín wọ̀ ni olórí Ronke. Mi ì mọ̀. Olórí wo tí ẹ mọ̀ tí ẹ ń pè ẹ̀ gan-an. Ń máa ju ẹ lọ lọ́jọ́ orí náà. Mi ì mọ̀ bóyá nǹkan kan gbé ẹ wọ̀ ni olórí Ronke. Tó jẹ́ pé o ò tiẹ̀ wá ní ìtìjú rárá. Ó lọ jí ìṣọ́ra ọkọ ẹ. Ó wá fẹ́ ní Queen Naomi ló mú. Ẹ̀yin gan ló yẹ kó máa pè ní ìkà. Ìkà ayé àtọ̀run ni Ronke o. Èèyàn lé. Báwo lèèyàn ṣe máa ṣerú nǹkan báyẹn? Báwo lèèyàn ṣe máa wo irú ìwà báyẹn? Ṣé ìwọ ti gbà pé Ọlọ́run mímọ́ ni Queen Naomi ń sìn ni? Ṣé ìwọ ti gbàgbé pé Ọlọ́run mímọ́ tí ò fẹ́ àbòsí òun ni Queen Naomi ń sìn ni? Èyí tún lágbára o. Wọ́n ní àwọn tó ń bá ṣiṣẹ́, wọ́n náà ní ó mú ìṣọ́ra kábíyèsí ni o láti fi kó bá Queen Naomi. Wọ́n ní nǹkan tó fi mú nìyẹn. Wọ́n ní àwọn tí wọ́n jọ ń bá olórí Ronke ṣiṣẹ́ kò ní use mọ́ o láti máa fi ṣe iṣẹ́ ibi, láti máa fi ja ìjà tó jẹ́ pé kò ní èrè, láti máa fi parọ́ mọ́ Queen Naomi pé nǹkan tí ò ṣe. Wọ́n ní ẹni yẹn ló jáde ló tú gbogbo àṣírí olórí Ronke wípé plans wọn ní pé wọ́n máa plan ẹ̀ pé èèyàn kan ló mú kinní yẹn, ó wá gbé wá fún Queen Naomi pé Queen Naomi ló rán iṣẹ́. Mi ò rẹ́ pé ẹ mọ Ọlọ́run tí Queen Naomi ń sìn. Mi ò rẹ́ pé ẹ mọ̀. Tó èèyàn lé bí àṣírí wọn ṣe tú
síta nìyẹn o ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí tán. Wọ́n ní nǹkan tó ń plan wọ́n ló pọ̀ gan o wọ́n ní kì í ṣe nǹkan kékeré ni wọ́n ń plan o wọ́n ní wọ́n ti gbé oríṣiríṣi plan kalẹ̀ tó jẹ́ pé nígbà tí wọ́n bá parí ẹ̀ wọ́n ní Queen Naomi gan ò ní lè dúró sínú palace yẹn wọ́n ní àṣírí wọn kàn bẹ̀rẹ̀ sí tú síta ni. Nǹkan tó ń ṣe yìí ó ti pẹ́ tó ti ń ṣe kò kàn hàn sí kábíyèsí tẹ́lẹ̀ ni ó ti pẹ́ tó ti ń wu àwọn ìwà yìí láti máa fi kojú ìjà sí Queen Naomi ṣùgbọ́n ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe láti dìtẹ̀ mọ́ Queen Naomi ṣùgbọ́n ní ìsìn àṣírí yẹn ṣe bẹ̀rẹ̀ sí tú sí kábíyèsí lọ́wọ́ ni ìsìn ni kábíyèsí wa mọ irú àwọn ìyàwó tí wọ́n fẹ́ sínú pálásì pé ọ̀tá àwọn ni wọ́n ò nífẹ̀ẹ́ kábíyèsí láti bẹ̀yẹn síbẹ̀ yẹn táítù olórí ló bá wọn dé palace wọ́n ní bí àwọn tí ó ń bá olórí Ronke ṣe jáde nìyẹn o tí wọ́n sọ pé ó ti ní plans láti pa irọ́ protective charm mọ́ Queen Naomi pé wọ́n máa lọ sọ sínú ibi tí Queen Naomi máa dé sí ní Ìyélúwà quarters pé òun ló rán ìkan nínú àwọn ọmọ inú ilé kábíyèsí tó ń bá wọn ṣiṣẹ́ ní palace àwọn staff wọn ipò ló rán wọn pé kán lọ mú wá wọn ní irọ́ tó fẹ́ pamọ́ Queen Naomi nìyẹn bí àṣírí ṣe tú síta nìyẹn èèyàn lé ó yẹ kí ó yé yín olórí Ronke pé ọmọ ọlọ́ọ̀ ní Queen Naomi kò sí ọwọ́ tẹ́ bá gbé orí ara yín lẹ máa gbélé allegedly bí a ṣe dẹ̀ gbọ́ ẹ̀yin èèyàn lé wọ́n ní kì í ṣe èní ni olórí Ronke ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ló ti pẹ́ tó ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ló kàn máa ń pretend fún kábíyèsí ni wọ́n ní kábíyèsí ò mọrú èèyàn tó jẹ́ tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n ní ìsìn wọ́n ní ṣe ni gbogbo àṣírí ẹ̀ bẹ̀rẹ̀ sí tú síta ẹ̀yin èèyàn àṣírí yìí máa tú náà ní ẹ̀yin ìyàwó yìí anybody tó bá ti kọjú ìjà sí Queen Naomi nínú pálàsì yẹn àṣírí yẹn máa tú ni nítorí pé ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ọlọ́run ò dẹ̀ sí lẹ́yìn onírọ́ gbogbo nǹkan tẹ́ bá ti ṣe báyìí tó bá ti jẹ́ ti ibi àṣírí yẹn máa tú ni ẹ̀yin èèyàn lẹ́jìsì ta gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín o àmọ́ gbèsè tí kábíyèsí máa gbé ṣùgbọ́n ọlọ́run aláàánú abámidúró ti gbogbo yín bí mo ṣe sọ àlẹ́ẹ̀jì ni omi ò bá kábíyèsí gbénu pálàsì o ọlọ́run elédùnmarè á dùn gbogbo wa nínú o ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe God bless you all.